Frenemy part 2 láti orí Kiitan Bukola TV. Ẹ gbọ́, ṣẹ́yìn náà retí apá kejì sinimá yìí àbẹ́ẹ̀ retí apá kejì ẹ̀ àbẹ́ẹ̀ tí ẹ̀ tí ì rí Frenemy lórí Kiitan Bukola TV. Ẹ̀yin náà ti mọ̀ wá mọ̀ ṣe wa lẹ́yìn ìtàgé wípé àwọn sinimá tó dùn tó nítumọ̀ tí gbogbo kan sínú òun làwa máa mú wá fún yín o. Frenemy lélẹ́yìí lórí Kiitan Bukola TV lórí YouTube. Ṣé ẹ retí apá kejì àbẹ́ ẹ retí apá kejì àbíbi tó tán sí yẹn náà lẹ́yìn lérò pé ó yẹ kó tán sí? Frenemy 2026 is a sharp modern Yoruba drama that exposes the dark side of friendship in the influencer industry, where loyalty is tested by money, fame, and ambition. With emotionally charged performances, the film paints a realistic picture of how friends can quickly become enemies when success enters the equation. Not every friend is truly happy for you. Ìwọ ọ̀rẹ́ mi, lọ wo Frenemy lónìí lórí Kiitan Bukola TV lórí YouTube. Ìwọ náà rí ohun tí mò ń sọ. Àwọn àgbà òṣèré ni wọ́n ṣiṣẹ́ nínú sinimá yìí o, wọ́n dẹ̀ fi gbogbo ara ṣiṣẹ́ dáadáa. Lizzy ọmọ Ìbàdàn, Kiitan Bukola fúnra rẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ òṣèré ni wọ́n jọ ṣiṣẹ́ yìí. Ẹ̀yin náà lọ wò ó. Ẹ ǹlẹ́ ẹ̀yin èèyàn mi lórí Lẹ́yìn ìtàgé. Bí èyí bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́ ẹ kọ́kọ́ ń ṣalábàápàdé ìkànnì yìí lórí YouTube, ẹ má gbàgbé láti bá a subscribe sí bíbá yìí. Àtúpalẹ̀ sinimá Yorùbá là ń ṣe ń bí tó dùn tí gbogbo nǹkan sí. Ẹ subscribe, ẹ tẹ notification bell yẹn, ẹ lè máa rí gbogbo ẹ̀ bó ṣe ń lọ. Èmi ti yín ní tòótọ́ títí ìgbà míì tá a tún fi pàdé, èmi àti yín a ò ní jọ ẹni tí wọ́n ń wá o. Ó dàbọ̀.